Ìbò ààrẹ 2027 èyí làwọn tí yóò kojú Tinubu o. Ọ̀pọ̀ èèyàn ò mọ̀ pé bí kinní náà yóò ṣe tún rí nìyí, àmọ́ ó ti tún rí bẹ́ẹ̀. Ìyàtọ̀ díẹ̀ ló kàn wà níbẹ̀ ni. Ọ̀pọ̀ èèyàn ronú pé àwọn alátakò yóò pọ̀ báyìí fún ààrẹ wa, pé àwọn tí yóò fẹ́ gbàjọba lọ́wọ́ ọkùnrin ọmọ Èkó náà yóò tún pọ̀ tó báyìí. Àmọ́ wọ́n pọ̀, wọ́n múra, èrò sì pọ̀ lẹ́yìn òkú ọkọ̀. Bó ti rí bẹ́ẹ̀ kò yẹ nìkan. Atiku Abubakar, Peter Obi, Goodluck Jonathan, Ṣèyí Mákindé, Donald Duke, Ọmọyẹlé Sowore, Adéwọlé Adébáyọ̀, gbogbo àwọn yìí ló múra pé Tinubu ò ní ṣe sáà kejì. Ẹnìkan nínú wọn yóò gbàjọba náà lọ́wọ́ ẹ̀ ṣáá ni. Bó sì tilẹ̀ jẹ́ pé àwọn babaláwo Tinubu kò yéé fi lọ́kàn balẹ̀ pé ẹnìkan kì í fi àbàrà palí ìlí, a kì í kánjúkánjú ká fi gìgìrì ṣẹ̀kọ, bádìí sì ga tó ilé, aago ni yóò dé gbẹ̀yìn. Síbẹ̀ àwọn ọ̀tá ẹ̀ pàápàá kò yéé lo ohùn ìfẹ́ pé dídúró léegun dúró gbowó, ṣọgbọ́n náà ò ta tiẹ̀ láwìn, àríra ìṣòwò tiẹ̀ dọ́là, òṣòro bẹ̀rẹ̀ kó tó gbowó tiẹ̀ lóòró, dandan níta ìdán pé àwọn yóò gba ipò ààrẹ náà kúrò lọ́wọ́ ẹ̀ dandan ni. Bẹ́ẹ̀ ni ọgọ̀ ogun ẹsẹ̀ ìjà pé wọ́n dájọ́ ọjọ́ ọ̀hún kù sí dẹ̀dẹ̀. Ìbéèrè tí àwọn èèyàn sì ń béèrè náà ni pé ṣé àwọn aráabí yìí yóò gba ìjọba yìí lọ́wọ́ Tinubu lóòótọ́ ni, àbí wọ́n kàn ń ṣe àwàdà akọ lásán? Ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò ju àwàdà rárá o, nítorí àwọn tí wọ́n péjọ sórí ìlà tí wọ́n fẹ́ sáré yìí kì í ṣe adíye lọ́jà o, aríhunrà lọ́jà ní gbogbo wọn. Ẹgbẹ́ ADC ti fa Alhaji Atiku Abubakar sílẹ̀. Bí a bá sì ti yọwọ́ ọ̀rọ̀ òṣèlú kúrò, ọkùnrin là kọ̀, ọkùnrin là dá, ẹni tó mú un dání gan sì lọkùnrin mẹ́ta. Nídìí òṣèlú nílẹ̀ yìí o, ọkùnrin mẹ́ta l'Àtíkù ṣe. Ó kàn jẹ́ pé lọ́jọ́ tó ti ń díje tó ń dupò, yàtọ̀ sí ìbò ẹyọ kan náà tí wọ́n dì fún ní ọjọ́ 9 oṣù kìíní January 9, 1999, tí wọ́n ní kó wáá ṣe gómìnà ìpínlẹ̀ Adamawa. Ṣùgbọ́n tí wọn kò tí ì ṣèbúra fún un tí Ọbásanjọ́ fi fà á jáde lọ́jọ́ 16 oṣù kejì February 16, 1999 láti wáá ṣe igbákejì òun. Gbogbo ìdíje tí Àtíkù ṣe lẹ́yìn yẹn ló ti ń fìdí rẹmi o. Ẹ̀ẹ̀keje rèé tí bàbá náà ti ń díje pé òun fẹ́ dupò ààrẹ o. Ó gbìyànjú ẹ̀ ní 1993, ó nawọ́ sí i ní 2007, ó dábàá ẹ̀ ní 2011, ó jà fún un ní 2015, ó gbóòórùn ẹ̀ gidi gangan ní 2019, ó fi gọ̀gọ̀ fà á ní 2023, kó tó wá di pé ó ń ṣẹ́wọ́ sí i ní 2027 yìí o. Àwọn kan ti sọ títí pé kó má jẹ́ ìgbín tó ń jẹ àfọ̀n tí kò mẹ́nu kúrò níbẹ̀, kó má jẹ́ ewé àfọ̀n náà ni wọn yóò padà fi gbé e wálé látoko, pé ìkòkò tó ń ṣe ẹyìn tí kò ṣíwọ́, kó má jẹ ẹyìn náà ni yóò padà fọ́. Àwọn yìí ní èyí tí Àtíkù ṣe yìí tó, bá a bá dàgbà ayógun jà ni, àbí kí ni bàbá 100 ọdún 80 years tún ń wá? Ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn ẹ̀ àti àwọn ọ̀rẹ́ Àtíkù ní káwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ìyẹn má sọ bẹ́ẹ̀ mọ́ jàre, pé iṣu atẹnumọ́ràn nìkan ni kì í jóná. Alágbẹ̀dẹ tó bá ń lu irin lójú kan, ó ní ohun tó fẹ́ fà jáde níbẹ̀ ni o. Àṣà àti kọ́ sínú Bíbélì pé ẹni tó bá forí tì í dópin la ó gbàlà. Àtíkù yóò dupò ààrẹ o. Ṣẹ̀kẹ̀ nínú ọkùnrin náà sì ń dùn pé òun tún fẹ́ kojú Tinubu lẹ́ẹ̀kan sí i. Kódà kó jẹ́ èyí tí yóò ṣe gbẹ̀yìn nìyẹn, nítorí kò ní lè ṣe èyí tí wọn yóò tún ṣe ní 2031 nígbà tí yóò ti di ọmọ ọdún 64. Bó sì tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ADC tó wà ní ìṣòro, síbẹ̀ Àtíkù kò gbà pé kinní kan wà tí yóò dá òun dúró. Ohun tó sì ń tẹnumọ́ náà ni pé ní 2027 yìí o, òun lòun yóò gbàjọba lọ́wọ́ Tinubu. Àwọn èèyàn Tinubu ti ní àṣẹ ni bàbá ń bẹ́. Àwọn aṣáájú APC pàápàá kan wà tó jẹ́ pé wọ́n kàn ń rẹ́rìn àárín yó ni. Wọ́n ní apọ́n kọ kéré tó rò pé òun gbọ́n ni Àtíkù. Bẹ́ẹ̀ apọ́n ẹ̀kọ́ kéré kò gbọ́n tó asẹ̀kọ sókè mára. Ẹni tó gbé ẹ̀kọ́ yẹ̀wò tó jù ú sókè tí kò rà náà kò sì gbọ́n tó ìyá mi ò rán mi lẹ́kọ̀ọ́. Ẹni tó ti sọ ẹ̀kọ́ sókè tẹ́lẹ̀ tó gbé yẹ̀wò tán tó wá ní ìyá òun ò rán òun lẹ́kọ̀ọ́ pàápàá
kò gbọ́n tó ajé òwògbà o, torí ajé òwògbà ti mọ̀ pé àpọ́nkọ kéré ni kò sì ní ṣòpòyà sísọ ẹ̀ rárá. Wọ́n ní bí Àtíkù ti rí nìyẹn, ẹni tí ò bá sì níṣẹ́ gidi kan lọ́wọ́ ni yóò máa tẹ̀lé tàbí tí ọ̀rọ̀ rẹ̀ yóò máa bà lẹ́rù níbì kan. Wọ́n ní kó máa ṣe tirẹ̀, ariwo tó mọ̀ ọ́ pa náà ló ń pa yẹn, kò sì sẹ́nìkan tí yóò dì í lọ́wọ́ pé kó má pariwo. Ṣùgbọ́n ẹni tí ọkàn àwọn èèyàn APC yìí títí dórí ààrẹ Tinubu pàápàá kò balẹ̀ lórí ni Peter Obi o. Gbogbo ọ̀nà ni wọ́n wá láti rí i pé Peter Obi kò rí ẹgbẹ́ òṣèlú gidi kan tí yóò ti du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀. Ṣùgbọ́n ní báyìí tí ẹgbẹ́ NDC ti fa Obi kalẹ̀ tí kò sì sọ́nà kan tí ẹnikẹ́ni fi lè gbàdí lọ́wọ́ mọ́, ọ̀rọ̀ náà kó ìpayà bá àwọn aṣáájú APC. Ààrẹ pàápàá kò sì lè gbójú kúrò nínú ọ̀rọ̀ Obi, ó ń fojú ẹ̀gbẹ́ kan wo ohun tí àwọn èèyàn rẹ̀ yóò ṣe. Ohun tó sì fà á ni pé tí ejò bá bu ìyá èèyàn jẹ tí ìyá náà sì ṣe bẹ́ẹ̀ tó kú pátá, bí òun fúnra ẹ̀ bá rí okùn tí wọ́n sọ sílẹ̀ nínú òkun, yóò ti sáré kọjá ibùsọ̀ kó tó mọ̀ pé okùn lásán ni. Ta ni ò ní bẹ̀rù Obi nínú APC? Obi tó já Tinubu ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́sí. Àbí ta ni yóò ti sáré gbàgbé pé pẹ̀lú gbogbo ọgbọ́n táwọn ará Èkó dá sí ìbò náà, 8,482 582,000 ìbò ní ọkùnrin ọmọ ilẹ̀ Ìgbò náà ní, nígbà tí ọmọ Èkó proper Bọ́lá ní ìbò 772,572 572,000. Yàní pé 10,000 ìbò ní Peter Obi fi ju Bọ́lá Tinubu lọ lẹ́kọ̀ọ́ ní 2023. Táwa ni ò ní bẹ̀rù Peter Obi nínú APC nígbà tó jẹ́ ní ìlú Àbújá tí ṣe olú ìlú Nàìjíríà. Peter Obi tún na Tinubu níbẹ̀ 281,000 281,000 ní Obi ti Labour ní, tí Tinubu sì ní 70,000 ìbò 90,000. Bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọdé APC kan sọ pé agbára Obi ti tán, kò tún lè rí ohun tó rí ní 2023 ìyẹn ní 2027, ó ti finish. Síbẹ̀ àwọn tó jẹ́ àgbàlagbà olóṣèlú nínú ẹgbẹ́ náà ní kí wọ́n má fojú kéré ohunkóhun tàbí ẹnikẹ́ni nínú ètò ìdìbò, torí igi tí èèyàn bá fojú ré náà lè fọ́ni lójú. Ohun tó tilẹ̀ mú ìbẹ̀rù wá ni pé ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn ọmọ obedient tí wọ́n máa ń tẹ̀lé Obi kiri ni wọ́n ti tún rọ́ sínú ẹgbẹ́ tuntun tó lọ báyìí, ìyẹn NDC. Àti pẹ̀lú Obi kò tún dá nìkan wá sóde lásìkò yìí. Obi múra bí Kwankwanso dání. Ìmúlò nìkan ń bọ́ àgbọ̀n ìsàlẹ̀ lóní họ́wùhọ́wù lọ́rọ̀ Kwankwanso ní Kano. Kíní náà sì ti fẹ́ ràn káàkiri ilẹ̀ Haúsá. Ìdí ni pé ọ̀pọ̀ àwọn olóṣèlú ilẹ̀ Haúsá àti àwọn ará agbègbè náà kò fi bẹ́ẹ̀ fẹ́ ti Àtíkù mọ́. Wọ́n ti sọ ìrètí nù lórí ẹ̀, wọ́n ló ti pẹ́ lẹ́nu kíní náà jù, wọn ò sì nígbàgbọ́ nínú ẹ̀ pé ó tún lè fi ìbò tàkókò ìdí ààrẹ. Àmọ́ ní ti Kwankwanso, wọ́n mọ̀ pé tí ẹgbẹ́ wọn bá ti wọlé, òun ni yóò dúró sẹ́yìn Obi tíyan òfin ní lè fìyà kankan jẹ wọ́n ní nọ́ọ̀tù. Nígbà tí wọ́n bá sì jọ gbéjọba sílẹ̀ ní 2031, òun Kwankwanso ni yóò padà gbàjọba náà lórúkọ Àrèwá gbogbo. Nídìí èyí, ọkùnrin tí wọ́n ń pè ní olórí Kwankwansiya náà kò ní iṣẹ́ tó fẹ́ ṣe lásìkò yìí ju láti gba gbogbo ilẹ̀ Haúsá fún Peter Obi àti ẹgbẹ́ ẹ̀ lọ. Ohun tí àwọn èèyàn Obi nínú NDC sì ṣe ń kọrin, èmi nìkan kọ́ mo wá o, èmi nìkan kọ́ mo wá, ìyá mi àgbà ń bẹ lẹ́yìn mi, èmi nìkan kọ́ mo wá o. Ní ti Goodluck Jonathan, kò sẹ́ni tó lè sọ pé òun mọ ohun tó ń ṣẹlẹ̀ rárá. Ó dàbí pé àwọn PDP ẹ̀ka ti Tàmínù Tùràkín fẹ́ fi oúnjẹ tọkùnrin náà ò fẹ́ jẹ nù ún pẹ̀lú agbára tipátipá ni. Àbí nígbà táwọn àgbààgbà ẹgbẹ́ náà péjọ, Jerry Gana, Adolphus Wabara, Taofik Arapaja àti àwọn míì tí wọ́n ní àwọn ò ní ẹlòmíì tí àwọn fẹ́ yàn ju Goodluck Jonathan lọ. Bẹ́ẹ̀ ni wọ́n panupọ̀ tí wọ́n yan ọkùnrin náà, bó sì tilẹ̀ jẹ́ pé òun Jonathan fúnra ò sí níbẹ̀. Aṣòfin kan láti ìpínlẹ̀ Bayelsa tó ti wá, Fred Egbedi, gba sábúkẹ́ẹ̀tì ẹgbẹ́ náà, èyí tí wọ́n ti fi òǹtẹ̀ lù tí wọ́n sì sọ pé òun Jonathan ni yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn. N ò fẹ́ ó ṣàgbà mo bù ọ́ là ń gbọ́, èyí tí àwọn PDP náà ṣe ní Àbújá kò yé ẹnìkan. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà le gan fún wọn ni o, torí wàhálà tó bá àwọn aṣáájú PDP tàwọn Tùràkín yìí kò kéré rárá kí wọ́n tó rí ìpàdé náà ṣe. Àkọ́kọ́ ni pé níbi tí wọ́n ti sanwó ẹ̀ pé àwọn yóò ti ṣèpàdé ńlá náà tẹ́lẹ̀, ìyẹn A-Class Event Center ní Wuse Àbújá níbẹ̀,
àwọn tí wọ́n ní ibẹ̀ pè wọ́n lójijì pé mínísítà ìlú Àbújá ìyẹn Zone Wike ti pé àwọn o pé tí àwọn bá gba ìpàdé náà láàyè lọ́dọ̀ àwọn yóò gba ilẹ̀ tí àwọn ń lò yẹn lọ́wọ́ wọn yóò sì lé àwọn kúrò ní Àbújá pátá. Lóòótọ́ sì ni pé Wike ti kọ́ kéde pé ìpàdé ẹgbẹ́ òṣèlú tí kò bá bófin mu ibi tí wọ́n bá ti ṣe àwọn yóò gba ìwé àṣẹ ilẹ̀ wọn sí ọ̀fọ̀ kúrò lọ́wọ́ wọn. Èyí tó kọ Wike nínú ìpàdé àwọn ẹgbẹ́ òṣèlú tí kò bófin mu bóyá ọlọ́pàá lòun ni o tàbí INEC tó ń ṣètò ìdìbò òun fúnra ẹ̀ àti ìjọba Tinubu yìí nìkan ni wọ́n lè sọ. Ohun tó sáà ṣẹlẹ̀ nìyẹn tí àwọn yẹn fi lọ sí ibi tí wọ́n fi ń ṣe ọ́fíìsì wọn ní Gàríkì Àbújá. Ibẹ̀ ni wọ́n sì ti fohùn sí pé Goodluck Jonathan làwọn mú o. Àmọ́ bí wọ́n ti ń dárúkọ Jonathan báyìí tí wọ́n sì ń kí ara wọn kú oríire bẹ́ẹ̀ làwọn tọ́ọ̀gì ya dé wọ́n sì ya bù wọ́n débi pé àwọn àgbààgbà ẹgbẹ́ náà kò dúró rántí dágbére fúnra wọn pé ó dìgbò ṣe. Ìlúkìlù ẹni dúró gbé kálukú fẹsẹ̀ fẹ́ dànù. Wọ́n sá fáwọn tọ́ọ̀gì tó fẹ́ fojú wọn rí àtàlátà bàbá àlàrúbá. Ṣùgbọ́n ohun tí wọ́n ń rò tí wọ́n fi sọ pé Jonathan làwọn mú kò yé ẹnìkan o. Jonathan kò lóun fẹ́ du ipò kódà kò ra fọ́ọ̀mù kò sì kéde rárá níbìkan pé òun fẹ́ káwọn èèyàn dìbò fóun tàbí pé kí wọ́n fa òun kalẹ̀. Ẹgbẹ́ PDP àwọn tùràkín ló ṣe èyí tó wà nínú wọn. Àmọ́ àwọn kan ń bínú sí Jonathan fún rẹ̀ pé kí ló dé tí òun náà kò sọ èyí tó fẹ́ ṣe. Bí a ti ṣe là á wí ẹnìkan kì í yan àna ẹ̀ lódì agbẹnimáfọhùn a ò mẹtẹni tó ń ṣe nígbà tó ṣe pé a kì í wí síbẹ̀ ká kú síbẹ̀. Wọ́n ní Jonathan ló túbọ̀ ń da nǹkan rú nígbà tí kò sọ èyí tó fẹ́ ṣe. Ẹgbẹ́ PDP eléyìí ìyẹn tàwọn tùràkín kò sórúkọ wọn nínú ìwé INEC o. Bẹ́ẹ̀ ni wọn ò ní ọ́fíìsì o. Àwọn PDP tí àwọn Wike ti gba gbogbo ilé ẹgbẹ́ pátá wọ́n sì ti kìlọ̀ fún Jonathan pé kó yẹra lọ́dọ̀ àwọn ẹgbẹ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n kéde pé àwọn ò mọ kinní kan nípa ohun táwọn yẹn ní àwọn ń ṣe o nítorí àwọn kọ́ ni PDP àjórúkọ lò lásán ni wọ́n. Ìyẹn lèèyàn ò ṣe lè sọ bóyá Jonathan fẹ́ kojú Tinubu tàbí kò sóhun tó jọ ọ́ kó má jẹ́ pé ajègbodò làwọn tùràkín wọ́n kàn ń wẹ́ni kúnra lásán ni. Olúwaṣèyí Mákindé náà yóò du ipò ààrẹ o òun náà yóò kojú Tinubu. Àná òde yìí ní 30 oṣù karùn-ún yìí ni wọ́n yàn án bẹ́ẹ̀. Àwọn àgbààgbà ẹgbẹ́ àti aṣáájú ẹgbẹ́ Allied People's Movement APM ni wọ́n péjọ sí gbọ̀ngàn Ògúnlèsì nìbàdàn níbi tí wọ́n ti yàn án bí ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn. Òun náà sì ti gba kinní náà o torí tẹ́lẹ̀ ló ti kéde pé òun fẹ́ du ipò ààrẹ Nàìjíríà. Bí àwọn kan ti ń sọ pé ọkùnrin náà ṣi ẹsẹ̀ gbé láti wá kojú ààrẹ Tinubu tó jẹ́ ọmọ Yorùbá bíi tiẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé ọmọ ọkọ ni pé ohun tó dáa gan ló ṣe. Bí aráalé ẹni bá ń jẹ kòkòrò tó burú téèyàn ò bá tètè wí bó bá ń yàgbẹ́ ṣìṣàn lóru tó ń gbin kìnkìnkìn bí olókè ilẹ̀ tó tún ń tọ̀ ọ́ lé olúwẹ̀ pápá ò ní í fojú kan oorun o. Wọ́n ní bó ti jáde yìí yóò jẹ́ kí Tinubu fúnra ẹ̀ súnrakì. Èèyàn ò sì mọ̀ bí ẹni tó kú àti ẹni tó sọnù ti ń rìnà pàdé ara wọn. Ó ṣeé ṣe kó jẹ́ Mákindé làwọn kan ti ń dúró dè tẹ́lẹ̀ tí wọn yóò sì kó ìbò wọn fún un. Ohun tí àwọn kan sì ń torí ẹ̀ bínú nìyẹn. Wọ́n ló fẹ́ fi ìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣòfò lásán ni pé ó fẹ́ dá ìbò tó yẹ kí wọ́n dì fún Tinubu níbẹ̀ sí méjì kó sì pín ìbò náà yẹlẹyẹlẹ. Ìyẹn ló ṣe gbégbá ìbò tó mọ̀ pé òun ò ní wọlé. Ṣùgbọ́n àwọn APC Ọ̀yọ́ ti sọ pé àmọ́ lọ̀rọ̀ Mákindé ìyẹn ò wára ẹran o pé kí Ọlọ́run bùrẹ́là tòun tó mọ̀ pé ẹrù ni ó dìgbà tójò tó ṣú ò bá rọ̀ mọ́ tí kinní náà wá di ẹrù wíwo fún un gidigidi. Àmọ́ kò sí ìyàn jíjà níbẹ̀ o. Mákindé wà nínú àwọn tó fẹ́ kojú Tinubu ní 2027. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú AAC African Action Congress ti mú Ọmọyẹlé Sowore ajìjàgbara rìn tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Sahara Reporters. Àmọ́ àwọn APC ní àwọn ò lè torí ẹ̀ jáyà ní tàwọn o torí bá ń kúnjọ lásán ni pé ẹ̀ẹ̀kẹta rèé tí yóò dùnkìní náà. Àmọ́ kò sí ìgbà kankan tó mú ìbò tó tó 200,000 rí. Gbogbo ìgbà lòun ń gbọ́ kúkú òjò tó ń torí ẹ̀ dá omi inú agbádá nù. Àmọ́ kò sígbà kankan tí òjò náà rọ̀ fún un. Bákan náà làwọn ọmọ Tinubu láwọn ò ní ka ọ̀rọ̀ Adéwọlé Adébáyọ̀ tí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party fà kalẹ̀ sí nǹkan bàbàrà kan. Bẹ́ẹ̀ làwọn ò ní torí ẹ̀ káyà sókè. Wọ́n ní bẹ́ẹ̀ lọkùnrin náà ṣe ní ọdún 2023. Ìbò tó sì mú kò tó 100,000 pé ṣé nítorí ìyẹn làwọn yóò wá máa dààmú ara wọn.
ohun tí wọ́n sọ lórí Donald Duck náà nìyẹn o. Gómìnà ìpínlẹ̀ Cross River láàrin 1999 sí 2007 ẹgbẹ́ PRP People Redemption Party ti ní òun làwọn fà kalẹ̀ ní tàwọn pé kó wá kojú Tinubu. Àmọ́ gómìnà àtijọ́ náà kò du irú ipò bẹ́ẹ̀ rí, kò sì lérò kan lẹ́yìn níbì kan. Ẹgbẹ́ òṣèlú tó sì wọ̀nyí náà gbàrọ́ gùdù gbàmápò rọ́wọ́ mi tí yan gbúgbúrú fẹ́ẹ́gún ni. Wọ́n lọ́rọ̀ ti ẹ̀yẹn kò yàtọ̀ sí mo gbọ́ mo wá tó dé òde lálẹ́ tó ń béèrè pé ọmọ olókùú dà, bẹ́ẹ̀ àìsùn ìgbéyàwó ni wọ́n ń ṣe. Ìyẹn ló ṣe jẹ́ pé nígbà tí wọ́n bá dà á sílẹ̀ tí wọ́n tún kinní ọ̀hún ṣà, àwọn méjì náà ló lè ṣe Tinubu àti PAC láyà gìrì. Àtíkù Abubakar àti Peter Obi náà ni. Yóò sì ṣe nígbà náà tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá pàdé lórí pápá nínú oṣù kínní ọdún 2027. Nígbà náà ni ọ̀rọ̀ náà yóò sì dàbí ohun tó ṣẹlẹ̀ ní 2023. Nígbà náà ni gbogbo èèyàn yóò sì rí bóyá ikún ló loko bóyá pàkúté ni. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn tí yóò kojú Tinubu nínú ìbò ọdún tó ń bọ̀ yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi ọ̀sẹ̀ tòní o.